أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين الحمد لله الذي أحيانا بعد ما أماتنا وإليه النشور. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tó pa wá lánàá, a máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tó tún jí wa sórílẹ̀ alààyè lọ́jọ́ tòní. Àwa ṣèké àtìgẹ̀ fún aláyé lọ́rọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tó dákú tí kò nípa láéláé o. A máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tó dárùn tárùn ní gbèdè láéláé. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba Rahman Rahim Al-Malik Al-Qudus As-Salam Al-Mumin. Adúpẹ́ o pé wọ́n Ọlọ́run ọba rèé. Ó tún dá ẹ̀mí ìyá wa ìyá àdùnnú, ó dá ẹ̀mí ìyá wa ìyá lálùbáríkà, ó dá ẹ̀mí ìyá wa bí amọ̀ tòótọ́, ó tún dá ẹ̀mí wọn sí lọ́jọ́ tòní. Ẹni tani náà ìyẹn Alhaja Rahmat Sulaiman pé wọ́n Ọlọ́run ọba tún dá ẹ̀mí wọn sí lọ́jọ́ tòní. Wọ́n tún wá lẹ́kàn sí lọ́jọ́ orí o. Mo kí ìyá mi dáadáa ìyá lálùbáríkà, ẹ kú ọjọ́ bíi tòní. Ìyá àbejì ẹ mọ̀ kú orí tó kádùn lọ́jọ́ tòní. Mo bá yín dúpẹ́ o, mo bá yín dúpẹ́ o, mo bá yín dúpẹ́. Ọ̀rọ̀ yín tọ́pẹ́ ó ṣe déédéé ọpẹ́ o, torí pé ọ̀pọ̀lọpọ̀ òjò òun ló ti rọ̀ tílẹ̀ ti fi mu, ọ̀pọ̀lọpọ̀ ìjì òun ló ti jà bí kò dominú àgbọ̀nà. Àwọn wá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba o pé Ọlọ́run ọba rèé kò jẹ́ kí aburú kó ṣẹlẹ̀ sí yín, kò jẹ́ ká máa gbúrò aburú sáwọn ọmọ tó tara yín jáde. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba o, lágbára Ọlọ́run ọba ìyá àbejì ìyẹn Mrs. Rahmat Sulaiman tó jẹ́ pé lọ́dún tá a wà yìí ẹ̀ lọ Mákà lágbára Ọlọ́run ọba. Èmi ti fi Alhaja mo ti fi kókó yín o, Alhaja Rahmat Sulaiman lágbára Ọlọ́run ọba. Àwọn ọmọ yín rèé wọn ò ní sọkún mọ́ yín lọ́wọ́ o, ọkọ ò sì ní kú mọ́ yín lórí lágbára Ọlọ́run ọba. A kú ọjọ́ bíi tòní, a kú orí tó kádùn lọ́jọ́ tòní. Ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ bí láyé nínú owó nínú ọlá ẹ̀mí gígùn tó ń ti fọkànbalẹ̀. Ikú ti rẹ̀ yín kété ìyá àbejì, àrùn ti rẹ̀ yín kété o, òfómà ti rẹ̀ yín kété, àdánù ti rẹ̀ yín kété o. Torí pé ọdún kan ò ní dùn ká má mà rórógbò, ọdún kan ò ní dùn ká má ra Hausa, ọdún kan ò ní dùn ká má rọmọbì lórí àtẹ. Ìyá àbejì Alhaja Rahmat Sulaiman ẹ sì ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ bí láyé. Ikú ò ní pa yín kékeré o, ẹ ní fojú sunkún ọmọ. Ẹ kú orí tó kẹ́ lọ́jọ́ tòní, ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ bíbá ńlẹ̀ ṣe láyé. Ẹ máa jó, ẹ máa yọ̀, ẹ máa sọ̀díwùkẹ̀, ẹ jó ọpẹ́ lẹ̀ ń jó lágbára Ọlọ́run ọba. Ọpẹ́ ò ní tán lẹ́nu yín o. Ìdí tí mo fi ní ẹ máa jó kẹ́ máa rábàbà kẹ́ máa ṣe alhamdulilayi ni pé tá a bá bí yín léèrè ìyá àbejì pé látìgbà tá a ti bí yín sórílẹ̀ alààyè, ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ ẹ jọ ṣe kékeré, ẹlòmíì ti kú nísìnyí ó ti lé lógún ọdún, ẹlòmíì ti kú nísìnyí ó ti lé lọ́gbọ̀n ọdún. Ọlọ́run wá fi àánú gbà yẹn wà láyé ẹ wà láàyè. Tí n bá tún wá bí yín léèrè ìyá àbejì ipe ìyá àbejì o, ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ ẹ jọ ṣe kékeré ńkọ́, ẹ jì ó yé mi pé ọ̀pọ̀lọpọ̀ wọn rèé ẹlòmíì ń bẹ lọ́gbà ẹ̀wọ̀n tó ń jẹ̀yà ìmọ̀wá ẹ̀mẹ́sẹ̀. Tí n bá tún wá bí yín léèrè ìyá àbejì fáwọn tẹ́ ẹ jọ ṣe kékeré ńkọ́, ẹ tún jọ máa yé mi pé ọ̀pọ̀lọpọ̀ wọn rèé wọ́n ń bẹ lọ́gbà wèrè tó jẹ́ pé ẹgbàá báyìí ni wọ́n fi fún wọn lóúnjẹ o. Àwa ò fi yọ̀ wọ́n, àfi ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba náà ni. Ọlọ́run ọba dá ẹ̀mí yín sí lágbára Ọlọ́run ẹ sì ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ bí láyé. Mo kí yín ìyá àbejì ìyẹn Alhaja Rahmat Sulaiman agbára Ọlọ́run ọba o. Elé òní jí ọ̀kan yòókù tẹ́ ṣe lókè pẹ́ o. Igbá ilé yín èlé ni, àwo ilé yín èlé ni o. Ẹ kú ọjọ́ bí tòní. Ó yẹ ẹ jẹ́ ń sẹ́rẹ́ wá kì í lọ́nu bàbá tó bí lọ́mọ o. Síbẹ̀ yìí lọ́mọ Ògbómọ̀ṣọ́, ọmọ Ògbómọjúgu, ajílété nìyín. Bí tí wọ́n gbé ń jẹ kà kí wọ́n tó mú kọ́yán gan. Ogun òjàjàjà kókó wọn l'Ógbómọ̀ṣọ́ rí, Ògbómọ̀ṣọ́ máa jílété. Ẹ̀yin lọ́mọ Ògbómọjúgu ọmọ afọ ògbójà. Bàbá yín ló fi ọfà kan ṣoṣo, ó fi pèyàn mẹ́fà lọ́jọ́ ọjọ́ sí o. A kú ọjọ́ bí tòní Alhaja Rahmat Sulaiman, ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ bí báyìí lẹ̀ ṣe láyé. Àwọn ọmọ yín náà ni máa kí kí máa kí yín. Ara wọn ni Táyé àti Kẹ́hìndé wà, àti bírọ́dà wa ìmọ̀ kọ wọn ṣùgbọ́n ìlú Ògbómọ̀ṣọ́ làwọn ń gbé. Gbogbo àwọn olólùfẹ́ yín pátá wọn ni máa kí yín lápá bí. Èmi àdúrà gbọ́ olúwa tó ìbà bágoyà, èmi náà kí yín o. Ìyá mi dáadáa lẹ jẹ́, ó dùn mí, ó yẹ ká wá ṣe surprise fún yín ni, ṣùgbọ́n ẹ má wọ́rì, àdúrà yín náà ń gbàlé wa lórí lágbára Ọlọ́run ọba. Àbúrò ò ní ṣe yín torí pé ìyá àdùnnú lẹ jẹ́, ìyá àlùbáríkà lẹ jẹ́. Ẹ mú ọmọ ọlọ́mọ ẹ ń kàkún ọmọ yín. Mo rántí ìgbà tá a kéré
tẹ́mi àti Táyé tá a bá wá sọ́dọ̀ yín báyìí ẹ ti bá wa páìlì àmàlà wa ẹ ti páìlì ẹ̀ kalẹ̀ èmi àti Táyé tá a bá jàmàlà tẹ́mi á tó gbalẹ̀ tiwa náà lọ á tó lọ jàmàlà ń bẹ̀ ẹ wo gbogbo ẹ̀yin abiyamọ tòótọ́ lágbára Ọlọ́run ẹ jèrè gbogbo alágbára Ọlọ́run ọba o mo kí Mrs. Ramat Sulaiman a kú ọjọ́ ìbí tòní a kú orí tó kan lọ́jọ́ tòní ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ìbí láyé ẹ máa jó ẹ máa yọ̀ ẹ máa fò fáyọ̀.